ọmọ ọlọ́jọ́ ìbí òwe ọmọ ọlọ́jọ́ ìbí òwà àìsàn onídé ọmọ yàrá ọmọ ọlọ́jọ́ ìbí ọmọ ọlọ́jọ́ ìbí òwe ọmọ ọlọ́jọ́ ìbí òwà àìsàn onídé ọmọ yàrá ọmọ ọlọ́jọ́ ìbí kò rí ijó pẹ́ láyé òwe kò rí ijó dàgbà dògbò àìsàn onídé ọmọ yàrá ọmọ ọlọ́jọ́ ìbí kíkẹ́ lọ́mọ lọ́jọ́ bí òní fọ́dún èyí ṣàṣemọ́ lọ́lọ́run ọba ọgbàgbà wà nígbàrí ọwọ́ rẹ̀ dànù òní bẹ́kún sun ọlọ́run ọba oníjó bẹ́kún jí lérí olúwa níṣorúkọ tèmi the most talented lady táwọn ayé ń wí ó sọdún èyí ọdún ayọ̀ ló mọ̀ ọ́n ṣe àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ọ́n ṣe ọdọọdún sápò òwúwé òwúkàyà ọdún ayọ̀ ló mọ̀ ń ṣe ọdọọdún léwu wá wà ọdọọdún làríjà ń tẹ lórí egungun ọdún ayọ̀ ló mọ̀ ń ṣe láti Elédùmarè ọba èèyàn wà ní dátì ọlọ́run òní bẹ́kún sọ ọlọ́run ọba oníjó bẹ́kún jí ọmọ Táyọ̀ ló rán mi wá ó pé wàá mọ̀ bóun kó lólùfẹ́ òun àrídùnnú ohun tí sọjọ́ bí lónìí ó pàṣẹ yìí ṣàmọ́dún ọlọ́dún ayọ̀ ló mọ̀ ọ́n ṣe ó tún pé kí ọ relé àwọn bàbá rẹ̀ ìyẹ̀rọ kíníyàn ọlọ́fàmójọ́ ọ̀làlọ́mí ọmọ àbísù jórúkọ ìjàkadì lórí ọ̀fà ìjàkan tí wọ́n jà nílé ọ̀làlọ́mí lọ́jọ́sí mẹ́bẹ́ sojú èbè ó sojú pòrò lóko ìbà sojú olóko ìbà láwọn ẹ̀yin lọ́mọ láàárẹ̀ búre ikọ̀ gbọ́dọ̀ jù kan bí kan bá lọ jù kan nílé Olúbísí lọ́jọ́sí ó lè dìjà ó lè dògùn nílé àwọn bàbá tẹ̀yìn ẹ̀yin lọ́mọ alúkòso ọlọ́fẹ́ gbèjé alùbẹ̀m̀bẹ́ ọlọ́fẹ́ gbẹ́fà alùkírí jíjí ọlọ́fẹ́ gbẹ́dógún ọ̀fà ọmọka mẹ́bẹ́rù rẹ̀ ló mọ̀ ọ́n ká akẹ́bàjẹ́ ló pọ̀ ọmọ ọlọ́fà àmójọ jẹ́njọ́ sílé jẹ́pẹ́rù mọ̀ ọ́n kájọmọ lọ nílé àwọn bàbá tóbi lọ́mọ ó délẹ̀ kínní mo gbọ́ pé wọ́n ń jà lọ́fà mo kápó mo kádà mo kọ́ta wẹ́wẹ́wẹ́ mo kó dà sínú gbọ́n mo mẹ̀tù mi tẹ́lẹ̀ kéègbé ọmọ Ọlálọ́mí ní ṣèbíjà bàbá òun ni ó tún délẹ̀ kejì ẹ̀wẹ̀wẹ̀ mo tún gbọ́ pé wọ́n jà lọ́fà èmi tún kápó mo kádà mo kọ́ta wẹ́wẹ́wẹ́ mo kó dà sínú gbọ́n mo mẹ̀tù mi tẹ́lẹ̀ kéègbé ọmọ Ọlálọ́mí tún ní ṣèbíjà bàbá òun ni ó tún délẹ̀ kẹtẹ wẹ̀wẹ̀ mo tún gbọ́ pé wọ́n jà lọ́fà èmi tún kápó mo kádà mo kọ́ta wẹ́wẹ́wẹ́ mo kò dà sínú gbọ́n mo mẹ̀tù mi tẹ́lẹ̀ kéègbé ọmọ Ọlálọ́mí ní ṣèbíjà bàbá òun ni mo ní kí ní ṣèbíjà bàbá rẹ̀ gan olóhùn lọmọ pàpàǹkókó mo gbọ́dọ̀ fìdí mú bàbá wọn gbóni ilẹ̀ wọn sódò ń kẹ́ńgẹ́sẹ̀ ara alẹ́ nísàlẹ̀ ọ̀fà akẹ́bàjẹ́ ló bọ́ ọmọ lọ́fà àmójọ jẹ́njọ́ sí lè jẹ́ pẹ́rù mọ́ kájọ ọmọ lọ nílé àwọn bàbá ẹ̀yìn Rúkàyà ó sọdún èyí ọdún ayọ̀ ló mọ̀ ń ṣe ìláyà aláwọ̀ àbí oníjó òkú tí kò fi tán bọ́n níta ní kọrin wí sí ọ létí ìlérí Olúwa lèmi kúkú jẹ́ the most talented lady táwọn ayé ń wí happy birthday to you.